Ṣàngó Olúkòso wọ́n ní bẹ́ẹ̀yàn bá sá délé arọ́ nílé alágbẹ̀dẹ wọ́n ní Ṣàngó ò ní fọwọ́ báyàn mọ́ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ṣé ilé arọ́ nílé Ṣàngó ń gbé ni àbó ní títàn sọ mọ́ tó so papọ̀ tó fi di pé Ṣàngó bọ̀wọ̀ fún ilé arọ́ láì ṣàfin. Kò sí kankan ń bẹ̀ yẹn ẹnìkan ọ̀gá ẹnìkan ọmọọṣẹ́ pé láì bí mo ṣe máa ń sọ kí ìtàn má bàa bàjẹ́ làwọn èèyàn wá ṣe sọ ọ́ di ẹrù jẹ̀jẹ̀ kọ́ má bàa gbàgbé ẹnìkan ni wọ́n ṣe sọ èèyàn di àkótagìrì èèyàn lèèyàn jẹ́ Ajíbówú lálágbẹ̀dẹ àkọ́kọ́ iṣẹ́ ẹ̀ níṣẹ́ àgbẹ̀dẹ profession yẹn náà ń pè ní ogún precision láti rọ nǹkan kó wà accurate wọ́n rọ àdá wọ́n rọ idà wọ́n rọ ọ̀bẹ àti pé ojú ẹ̀ máa gún lọ wọ́n sọ pé ogún là ń pè bẹ́yìn tó fi di bá ṣe ń pè ṣùgbọ́n ọmọọṣẹ́ wà ọ̀rẹ́ wà ìtàn sọ wípé ọ̀rẹ́ lálágbẹ̀dẹ àti jagunjagun tá à ń pè ní olójú orógbó ṣùgbọ́n àgbà jagunjagun òun lálágbẹ̀dẹ olójú orógbó wá lọ bá pé òun náà fẹ́ bí jagunjagun tó làmìlaka bíi tiẹ̀ ràn mí lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ṣòro ìtàn wa ní àwọn ọ̀rẹ́ méjèèjì wá múra wọn lọ bá ẹni tó jẹ́ Jíbówú alágbẹ̀dẹ àkọ́kọ́ alágbẹ̀dẹ ọ̀rẹ́ wa ń sọ fún Jíbówú pé ẹ jọ̀ọ́ bàbá ọ̀rẹ́ mi nìyí ẹ bá ń kọ́ ọ lọ́nà téèyàn gbà jagun ẹ sì bá ń fún ní ohun tí ó máa lò gẹ́gẹ́ bí nǹkan agbára tí ó fi lè máa ṣẹ́gun bí Ògún ṣe mẹ́rin tó ń pè ní Ṣàngó sọ́dọ̀ Jíbówú nìyẹn ìyẹn sì kọ́ ó sì fún ara àwọn tó fún lẹ́pẹ̀ lẹ́dùn ara túrú ẹni tó ń pè ní Ògún ni ẹnìyẹn ṣe gbà á ṣùgbọ́n iléeṣẹ́ kọ́mpìnì tí Ògún kọ́ tó ti ń practice profession tiẹ̀ ni wọ́n ń pè ní àgbẹ̀dẹ workshop ní jẹ́ àgbẹ̀dẹ wọ́n wá ní ọmọ owó ìyẹn hámà ńlá tí wọ́n fi máa ń lu irin láti tọ́ọ̀nù ẹ̀ sí anything tó bá fẹ́ fi ṣe wọ́n ní tọ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán tọ́ bá ti ń kiri yẹn bọnú ná tọ́ bá gbagba wàá rí omi kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n á kiri yẹn bọnú ẹ̀ omi arọ́ nìyẹn ṣe mọ̀ wípé ní science àwọn kankan wà tí ó jẹ́ element ní physics and so on and so forth tẹ́ bá ti ń conduct iná pẹ̀lú omi the same water for a very long time there will be connection láàrin àwọn méjèèjì now ẹni tí wọ́n bá fẹ́ lò pẹ̀lú ohun tí olójú orógbó máa fi jà it goes along with lightning nitrogen nitrogen ló máa ń ṣe tí mo ta bá ń pè mọ̀nàmọ́ná nitrogen nìyẹn tó máa wá sílẹ̀ nígbà tí heavy cloud condensed water tá a fẹ́ gbé tí wọ́n bá clash tó gbára wọn gbà bó ṣe gbára wọn yẹn ó máa là padà so a wá ṣe bẹ́ẹ̀ ni pé mọ̀nàmọ́ná so that force tó wà láàrin ẹ̀ òun là ń pè ní nitrogen máa wá ó máa wọnú lẹ̀ lọ ni bẹ́ẹ̀ bó ṣe ń bọ̀ yẹn ó lágbára jù náà mọ̀nàmọ́ná nígbà míì tó bá strike igi yẹn lè bẹ̀rẹ̀ sí jóná bó jẹ́ igi tútù ó lè gé dànù. Now torí wípé omi tó wà ní àgbẹ̀dẹ
wọ́n ti máa ń lò ó tipẹ́ tó jẹ́ pé agbára iná yẹn ó ń wọ̀ ó ń jáde ó ń wọ̀ ó jáde. Tí wọ́n bá ti wá fẹ́ ṣe ilé àgbẹ̀dẹ mi, wọ́n máa ń bu omi yẹn àtàwọn nǹkan míì papọ̀ tí wọ́n á fi ṣe igun mẹ́rẹ̀ẹ̀rin ilé àgbẹ̀dẹ. Kò sí big deal o, sáyẹ́ǹsì lásán ni o. Àwọn èèyàn kàn nígbà tí wọ́n pè ní tí yóò bá ti clear sáwọn èèyàn a máa wò ó pé just normal science pé níjọ́sí àwọn Yorùbá wọ́n bá fẹ́ ṣe àjà wọ́n máa mú hóró ṣẹ́kẹ́ wọ́n máa wá tẹ amọ̀ támọ̀ yẹn bá ti wá rọ́ wọ́n á kó kíní hóró ṣẹ́kẹ́ yẹn sí síìdì ni síìdì igi tó ń pè ní igi ayùnrẹ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bá máa mú ṣeré báyìí wọ́n á ṣe àpọ̀ wọ́n á wá dà sí wọ́n á wá tẹ̀ wọ́n á wá fi sórí àjà bó ṣe máa di dẹ́kìn nìyẹn wọ́n máa jókòó lé lórí. Ohun tí wọ́n ṣe yẹn ẹlòmíì bá débẹ̀ wọ́n á ní bóun ni wọ́n ṣe suspend amọ̀ sókè tí ò dẹ̀ jábọ́. Ẹni tí ò bá sí ńbẹ̀ nígbà tó rí pé wọ́n fi igi sáàárín ẹ̀ wọ́n wá fi kinní yẹn kún wọ́n wá rẹ̀ papọ̀ torí bọ́n ṣe ń tẹ̀ lókè tó wọ́n máa yọ láàárín ìtó yọ láàárín yẹn wọ́n wá fi ìtókùn rẹ̀ lábẹ́ lẹ́ẹ̀fi ní ríran rí igi tó wà ní òkè. So ẹni tí ò bá mọ̀ á rò pé miracle kan náà perform but normal technique ni the same thing náà ni. So tán bá ti wá ṣe kinní yẹn tán ó dàbí kí èèyàn gbá irin mọ́lẹ̀ láti conduct ohun tó ń pè ní air strike. Tán bá kọ́lé tán wàá rí wọ́n á fi kinní kan sórí ilé báyìí tó máa ṣe gogoro lọ sókè wọ́n á nítorí thunder. Ẹ rí pé irin ni. Thunder arrest. Then the same thing làwọn náà máa ṣe pẹ̀lú àwọn orin kéékèèké tí wọ́n gé tí wọ́n ti gbá tán sún tán jù sínú omi yẹn for some days. Òun náà máa gbá mọ́lẹ̀ káàkiri àgbẹ̀dẹ. As long as tó bá ti wà ńbẹ̀ any thunder strike tó bá ti ń bọ̀ kò lè affect ibẹ̀ yẹn. So ẹnìkan tí wọ́n ní ó ṣe kinní kan tó wá ń sá tóun ò bá sá débẹ̀ yẹn ní tó ń lè bá gbà. Bẹ́ẹ̀ torí pé ó débẹ̀ so shelter níbẹ̀ yẹn kàn jẹ́ shelter ló jẹ́. So in majority àwọn tán wá jẹ́ alágbẹ̀dẹ ni wọ́n máa ń lo kinní yẹn fún ilé wọn. Then there is this èso tá à ń pè ní èso àgbáàrín àwọn àmọ́ ń pè ní jòkẹ́jòkẹ́ ẹ máa fi rálẹ̀ báyà gbóná ẹ fi àgbáàrín ni with much of that àgbáàrín ẹgbẹ́ bá fi rálẹ̀ gan gbóná tájọ́ yẹn wà just like bí ìgbà tí iná bá ṣọ́ọ̀kì èèyàn ní jíjó yẹn máa tó bá ti pọ̀ ó wà lára tó máa tẹ́ sílẹ̀ ní ibi tí wọ́n gbé ọlọ yẹn sí tó máa ń fi kìíní gbóná lé lórí. So a conduct electricity a reduce bí transformer ṣe reduce power iná tó ń bọ̀ látòrí òpó bẹ́ẹ̀ ni àgbáàrín máa ṣe. So àwọn scientists wa ò tí ìjókòó kan lọ wo kí làwọn lè fi àgbáàrín ṣe láti lè reduce power electricity but it's just èso àwọn èèyàn dẹ̀ lè ṣe. Ló mú kí ilé arọ dàbí epo yá tó túmọ̀ sí pé tó bá jẹ́ léèyàn gan náà ni wọ́n fi ṣe sí bẹ́ẹ̀ náà ni bí ìgbà tó fi thunder arrest sí orí ilé that's the same thing táwọn náà ṣe fẹ́ sí ìsòyẹ́ pé àwọn náà mọ̀ wọ́n máa ń keep ẹ̀ fúnra wọn ni wọ́n ṣe sílé ẹlòmíì wọ́n ilé ìjẹ́ káṣíìrí yẹn hàn ló fi àdàbẹ̀ wípé miracle kan ni wọ́n perform though they may have other power which I don't know bẹ́ẹ̀ ilé tó jẹ́ normal thing òun ni mo ṣàlàyé. Ẹ ṣeun.